obìnrin bá tilẹ̀kùn tọlọ́kùnrin tó lè ṣí obìnrin bá fi pamọ́ tọlọ́kùnrin tó lè rí àṣírí obìnrin rẹ̀ ọkùnrin ẹ̀ múra kó lè àṣírí obìnrin rẹ̀ ọkùnrin ẹ̀ múra kó lè àṣírí obìnrin rẹ̀ ọkùnrin ẹ̀ múra kó lè obìnrin bá tilẹ̀kùn tọlọ́kùnrin tó lè ṣí obìnrin bá fi pamọ́ tọlọ́kùnrin tó lè rí àṣírí obìnrin rẹ̀ ọkùnrin ẹ̀ múra kó lè. Omi kò lápá, omi kò lẹ́sẹ̀, omi ń wọ̀nyàn rìn gẹ́rẹ́rẹ́. Ta ló sọ pé ọkùnrin lágbára lọ́dọ̀ obìnrin? Mo fẹ́ bí mẹ́rẹ̀ wí fún mi. Obìnrin bá tilẹ̀kùn tọlọ́kùnrin tó lè ṣí. Obìnrin bá fi pamọ́ tọlọ́kùnrin tó lè rí. Àṣírí obìnrin ọkùnrin ẹ̀ kò lè. Ènìyàn ń lè ojú Ọlọ́run wọ̀ ojú lásán la rí àwọn ọmọ ẹnikẹ́ni àṣírí ọ̀rẹ́. ṣé ọmọdé fẹ́ parẹ́ sí mi lọ́rùn ni tí ìbá ṣe tàwọn oníbọ̀ tó pè mí sí pé nǹkan kan ṣẹlẹ̀ báwo ni fẹ́ mọ̀ mo fẹ́ ilé àárọ̀ àjà àbínú síra wa mo dọ́fíìsì tán sí mo wọ́n pè pé ìyá mi fẹ́ parẹ́ fẹ́ ṣe kíní kan lórí kíní yẹn lórí kíní. ó ti tó ní sùúrù ilé yóò tí ì làbínú lọ ó ṣáàjẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣé bóun là ń wò lórí ìjókòó ẹ̀ Ọlọ́run ní járí dààmú nífẹ̀ẹ́ sí kí ni tó ń rò tó sọ ẹ́ dèrò hospital kí ni tó gbé sọ́kàn tó lè bọ́kọ ẹ̀ sọ tó bá tiẹ̀ lè bọ́kọ ẹ̀ sọ kí lèmi tún ṣe ṣé òtún lè bẹ́mi náà sọ̀rọ̀ mọ́ ni ìmúdẹ̀ máa ń sọ fún ẹ ní gbogbo ìgbà mo ní tí nǹkan bá ń dùn ẹ́ lọ́kàn kí pé Ọlọ́run ọba kò sí ní tó lóun ṣe tì í ṣàdúrà sọ́lọ́run á dẹ̀ fi ẹ́ lọ́kàn balẹ̀ ká má tiẹ̀ wà ní kí tiẹ̀ ní gan kí ni nǹkan ọ̀hún tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá láàbò ara tí ò bá wá sí ti àwọn neighbor yín tí wọ́n ní wọ́n rọ̀ṣẹ̀ wá sí hospital kí ló fẹ́ ká máa wí nígbà tó bá ti wòye tó fi ìrònú tó fi gbé hypertension wọnú àgọ́ ara ẹ̀ ní èjì ẹ̀ yìí nígbà tí àwa tá a bí yín ò bá la hypertension mọ́ kí wàá ní ti yín ò jàre o èmi ò mọ̀ ṣòro tó ní o nífẹ̀ẹ́ sí òde ṣàánú mi má sọ mí dolórí burúkú mi ṣàmú ẹni mú ìyàwó ọmọ mi ni ẹ ló jẹ́ èmi ni mo bí gbogbo yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọwọ́ ẹ o ó tó ọwọ́ ẹ o. ó yọ ọmọ àlè ni bí ò bá yọ ọmọ àlè kí ni pírọ́blẹ̀mù ẹ̀ tí ò lè wá bá mi kó ṣàlàyé fún mi ìjọ wo ló dáyé tó ti ń ronú kí ni nǹkan tó ń rò ọkọ ẹ ò fìyà jẹ ebi ò pa ẹ ìyá ọkọ rẹ èèyàn ńlá ni mo máa ń sọ fún ẹ mú tó bá ti jí láàárọ̀ gbàdúrà tó bá dalẹ́ gbàdúrà wà àtọkọ ẹ gbogbo tó bá ń dùn ẹ lọ́kàn lójú ẹ fọlọ àfi kó máa ronú ṣáko kan máa kọ́ ọmọ lọ́mọ sí wàhálà kí ló dé. ó ń yọ̀ ni èmi mọ̀ pé ó ń yọ̀ sọ́lọ́run lọ́rùn ni Ọlọ́run dẹ̀ ní báyọ̀ wá jẹ́. kó yá ṣe kíá kó gbéra kúrò lórí bẹ́ẹ̀dì kíákíá kó ká lọ́lé o kó gbọ́kàn ẹ̀ pọ̀ sọ́dọ̀ Ọlọ́run. ṣe máa bẹ̀rẹ̀ bí sáré sí dókítà ẹ wá wọlé àwọn ajá ní dẹ̀sílẹ̀ tí náà tó máa ń sọ̀rọ̀. ẹ ṣeun. obìnrin bá tilẹ̀kùn tọlọ́kùnrin tó lè ṣí obìnrin bá fi pamọ́ tọlọ́kùnrin tó lè rí àṣírí obìnrin Mr. and Mrs. Ogunaike. Ebele. How are you? Shalafia. Yes, madam. She ẹ ti gba injection yìí tán. Yes. Oh, good. File yín náà ni ó wà ní iwájú mi tí mo study lọ́wọ́ yìí. Now, ní tí mo ṣe ní kẹ́ yọjú sú mi. Ọlọ́run ní jẹ́ kí a ṣe àṣedànù. Lẹ́yìn injection tí ẹ gbà yẹn, then drug tí a ní kẹ́ máa lò yẹn, ovulation induction drug yẹn, ìjọ́ wo lẹ ti bẹ̀rẹ̀?
5 days ago now. So that means ó máa parí lẹ́ni. Last day. Ah, good. Ó dà bẹ́ẹ̀. Ṣẹ́rí tí mo fẹ́ sọ yìí ẹ̀yin méjèèjì ló bá wí o. Ṣẹ́rí láti èní tí ó ti hẹ́ǹdì gangan ẹ máa nílò láti súnmọ́ra yín. Ṣẹ́rí ẹ̀mí iṣẹ́ ogun jẹ̀mí èèyàn lọ. Màá fẹ́ kẹ́ ẹ pa every other thing tẹ́ bá ń ṣe kẹ́ pàtì. Ẹ ríra yín bíi tọkọtìyàwó kẹ́ súnmọ́ra yín gidigidi at least for good 3 days. Ọlọ́run ìjà ṣàṣẹ dànù. Thank you very much. All right. Èmi àpá pè lórí àgbo. No problem. Àdúrà wa gbà. Amen. Mo fẹ́ ṣe àwọn ọmọ ní fáàtì máa ẹ bá mi wá àwọn ní ìsìn. Mo fẹ́ ṣe àwọn ṣẹ́gun. Ẹ̀rọ àpẹẹrẹ pẹ̀lú. The next one àti parí. Mo bọ̀ ní straight. Anything. Oh yeah, yes, I'm everyone. Sorry. Yeah, I'm worried. Only me at here. So what I'm saying. Yeah, you got to do something. Go just keep one facts in your mind. So now we after money some way our documents and book. All that coming. I don't know my rich. Okay. The judge. Ernest, found our sleep. So don't talk about ready. I'm not ready for. I'm not that good. I'm not ready. I'm not ready. Kúnmi láti kó bá mi lọ́sẹ̀ mọ́. Yes, yes. Mi ní kó rẹ̀ bá o. Torí nǹkan ti tẹ̀ bí àṣẹ ló máa ń ṣe rọ̀ṣẹ̀ mú fún mi. Bọ́dọ̀ kan sọ pé òun fẹ́ jẹ ni. Àbó tún lè rò. Má lè rò náà. Ẹ wọlé lè sùn ni. Ó sún yín kan. Àti rí ni. Ó sún yóò dé. Ṣé torí rẹ̀ wá lè fi jókòó báyìí? Ẹ bá ti wọlé kẹ́ lọ sùn. Nígbà tó jẹ́ pé kúkú rìn bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ẹ ti pa aago wọn. Aago ẹ̀ ò lọ ṣe bá lè pè mí. Aago wọn ò lọ. Àbí ẹwẹ ní sùúrù ṣé ló ní báyìí ló yẹ kí pùsí máa wà nítorí Ọlọ́run ovulation tó lọ lọ́wọ́ kò sí ìpàtẹ ní tèmi ti ta yéè irú ayé wo ni mo wá nítorí Ọlọ́run mọ́mì ẹwẹ ní sùúrù àwọn náà kì í rìn báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn arábíṣẹ́ wọn náà ní ó dá wọn dúró ṣùgbọ́n láyé àtàlàfíà ni wọ́n ò dé bá wa. Wo lọ́sùn tiẹ̀ ṣáà lọ́sùn fi mí sílẹ̀ lọ́sùn máa lọ́sùn tó báyà. Èmi fẹ́ rè tọ́tẹ̀lẹ̀ ni mo fi rí ẹ wọlé o. Nítorí Ọlọ́run.